Lónìí ohun tá a fẹ́ sọ̀rọ̀ yìí lórí dá lórí World Guinness Record tí gbogbo ènìyàn mọ̀ káàkiri bí ẹni mowó káàkiri àgbáńlá ayé. Ẹ mọ̀ pé ní Nàìjíríà a kì í gbé láàsì, bó bá ti bẹ̀rẹ̀ wọ́n ní àyà bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ arẹ́ nìyẹn o. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ló ń sọ wípé World Guinness Record ó yẹ ká mú headquarter wọn wá sí Nàìjíríà, ní olú iléeṣẹ́ wọn ká mú fẹ̀ wá sí Nàìjíríà, torí pé ìwádìí fi hàn wá wípé ọmọ Nàìjíríà àti ẹ̀yà Yorùbá làwọn tó ti gba World Guinness Record yìí tó pọ̀ jù nílẹ̀ Áfíríkà aláwọ̀ dúdú. Ní kòpẹ́kòpẹ́ yìí ó lọ́mọbìnrin kan láti Akwa Ibom, Ida Basi, ni ó gba rẹ́kọ̀dù World Guinness Record tí ó ṣe oúnjẹ fún gbogbo àgbáyé tí ó lé ní 100 wákàtí kó tó di pé World Guinness já ọmọ náà sí 98 hours. Bí ìyẹn ṣe ń lọ lọ́wọ́, òun náà lọ ọ̀rọ̀bìnrin kan à ń pè yẹn ní Chef Dami, ìyẹn ọmọ Èkìtì. Òun náà tún gbé títí ẹ̀dẹ́ òun fẹ́ dáná fún gbogbo àgbáyé. Ẹ dẹ̀ mọ̀ pé bóúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́bùṣe nìyẹn. Tọ́lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń béèrè pé ó ṣe jóúnjẹ nìkan làwọn ọmọ Nàìjíríà ń sè tí ò jẹ́ nǹkan míì. Ṣùgbọ́n ìwádìí fi hàn wá wípé kò ń ṣoúnjẹ nìkan làwọn ọmọ Nàìjíríà ti gba World Guinness Record o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni àwọn ọmọ Nàìjíríà ti gba World Guinness Record. Ṣùgbọ́n ó kẹ̀jẹ́ pé tolóúnjẹ dé ìdàpọ̀ ń jẹ́ wọn lọ́wọ́. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà tó fi ń bọ́ sínú àsè oúnjẹ fún World Guinness Record. Chef Dami ó dáná o, ó ṣe oúnjẹ fún gbogbo àgbáyé. Ariwo sọ lẹ́kìtì fún 120 wákàtí 120 hours ó ní Chef Dami fi dáná fún gbogbo ènìyàn ní ìpínlẹ̀ Èkìtì. Bí ìyẹn ṣe ń lọ lọ́wọ́, ó ní ìròyìn kan tún jáde síta o pé Chef Diola, ìyẹn ọmọ Oǹdó ní ilẹ̀ Olújì, òun máa dáná fún gbogbo àgbáyé fún 150 hours. 150 hours. Ìyẹn ni Chef Diola ìyẹn ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀ báyìí o. Kò wá tẹ́ síbẹ̀ o. Ọmọ Nàìjíríà kan ó tún ti bẹ̀rẹ̀ orin kíkọ o, pé òun máa kọrin fún gbogbo àgbáyé fún 200 hours. Ṣùgbọ́n kókó tá a fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ tá a mú wá lónìí ni wípé Nàìjíríà kì í ṣọ̀lẹ o, akíkanjú ni wá. Àwa ni ògo adúláwọ̀, àwa lọmọ adúláwọ̀. Nàìjíríà lògo adúláwọ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ohun tó bá ti dé Nàìjíríà báyìí ó ti di ti gbogbo àgbáyé nìyẹn. Bí ò tiẹ̀ pọ́pùlà tẹ́lẹ̀, Nàìjíríà máa sọ di nǹkan tó pọ́pùlà ní o. Ìdí nìyẹn tá a ṣe wá mú wá lónìí, tó lọ́pọ̀lọpọ̀ ń béèrè pé ṣóúnjẹ nìkan kò ń. Àti rọ́mọ tó gba World Guinness nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, a dẹ̀ ti rí tàwọn eléré sísá tó gba, àti rí tàwọn olórin tó jọmọ Yorùbá àtọmọ Nàìjíríà, àti Yorùbá àti Nàìjíríà ọmọ kan náà ní gbogbo wa. Ọ̀rọ̀ ẹ̀yà kọ́ lélẹ̀ rárá. Ṣùgbọ́n nǹkan tá a fẹ́ fàyọ ń bẹ̀ lónìí tá a fi mú ètò yìí wá ni wípé gẹ́gẹ́ bí ẹ ti mọ orí ìkànnì yìí sí pé Pavilion TV fún ògo ilẹ̀ adúláwọ̀ àti ògo orílẹ̀-èdè Yorùbá, ó la ṣe mú wá pé ọmọ Yorùbá ló ti gba àmì ẹ̀yẹ World Guinness Record tó pọ̀ jùlọ lágbàáyé. Nínú ìwádìí tá a ṣe gan ó fi hàn wá wípé wọ́n ti lé ní 50 ọmọ Yorùbá, tàbí kó kù díẹ̀ kó tó 50 yẹn, tó ti gba àmì ẹ̀yẹ Guinness Record fún gbogbo àgbáyé. Yorùbá kì í ṣọ̀lẹ o, Yorùbá kì í ṣọ̀lẹ. Fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ń sọ wípé Yorùbá ojo ni wọ́n, Yorùbá bọ̀ wọ́n ní mọ̀jàmọ̀sálà á máa kíkanjú.
ìdí nìyẹn tẹ́lẹ̀ pọ́mọ Yorùbá àwa là ń ní ìdí là ń jó lórí nínú gbogbo nǹkan bẹ̀rẹ̀ látorí gbogbo nǹkan nílẹ̀ adúláwọ̀ ẹ rí i pé ilẹ̀ Yorùbá yìí ló ti ṣẹ̀ wá ìdí nìyẹn tó fi ń pè wá ní ògo àgbáyé ọmọ Yorùbá ògo adúláwọ̀ ògo àgbáyé. So lórí ìkànnì Pavilion TV àwọn nǹkan tá à ń mú wá fún wa ni wípé ká lè mọ̀ wípé ohun ribiribi mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run lórílẹ̀‐èdè Yorùbá àti wá ń bí àti ní orílẹ̀‐èdè Nàìjíríà. Lórí ìkànnì yìí ẹ máa subscribe kẹ́ máa like ẹ̀ torí oríṣiríṣi àwọn nǹkan tí ó máa jáde lórí ìkànnì yìí fún àwọn nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ò mọ̀ nípa orílẹ̀‐èdè Yorùbá ó la máa mú wá lórí ìkànnì Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé o tẹ́ ń tẹ́tí sí wa. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.